ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé. nínú ọlọ́run bá mi ni wà láàyè mẹ́wàá ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè lórúkọ ńlá ọlọ́run bá mi àpèjì àtúnjí láàárọ̀ tì wọ́n ṣe gbé agbẹ́sẹ̀ ẹsẹ̀ sì ṣe gbé wò àwa ní ká bẹ̀rẹ̀ sí mọ̀ polongo pò kìkì ìbò olódùmarè oore tó ṣe fún wa láyé kó wá àkàìkà tán mọ̀ ni adágbàmọ́ gbàgbé ọba tí gbani ọba tẹ́dá ayé kan ò lè gbà tó ń gbà ẹ̀dá ọba tẹ́dá ayé kan ò lè bọ́ tí ń bọ́ ni ọba tẹ́dá ayé kan ò lè gbìjà tí gbèjà ẹni ìbà lónìí o ọ̀ka ńlá ni ọtí kánimọ́ bí ó kakara ọ̀ká kàtí rẹ̀ kàkàtí kájú ẹlẹ́gàn ńlẹ̀ ìbà adẹ́dá ṣẹ̀dá ọba tó ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀dá lọ́wọ́ ọlọ́run ọba tún ti sílẹ̀ kanjú onírè ìrìn àjò kó wá bẹ̀rẹ̀ rí dákúmọ̀ tọ́ ìṣiṣẹ́ wa mọ́jà gbẹ́sẹ̀ lódì ọba tí kì í ṣàṣìṣe dákúmọ̀jà wa náà òṣìṣẹ́ o ọba tí kì í ṣìwí dákúmọ̀jà ṣìwí ọba tí kì í ṣìjẹ dákúmọ̀jà ṣìjẹ ọba tí kì í ṣèṣọ dákúmọ̀jà ṣìṣọ tìwá lẹ́yìn Ẹlẹ́dùà torí pé wọn náà la tó gbára gbá àgbọ̀kàn gbójúlé ọlọ́run ọba mi tá a dá gbogbo àníyàn wa létí sí ń gbà wá ní gbogbo gbà ìjìnlẹ̀ ìfẹ́ àtòfarati bí òkè bá a ṣe ń lọ mọ́ bá wa lọ o òní ọjọ́ ajé o bá a ṣe ń pè é dákunjú ó máa jẹ́ wa lẹ́dàá ayé àti ìtọ̀run nítorí pé ọ̀pọ̀ ẹ̀dá ìwọ̀n máa gbàdúrà láyé èyí tó bá wù ọ́ ló gbà èyí ló bá wù ọ́ ló gbọ́ ọlọ́run ọba gbà kó o sì gbọ́ àdúrà tiwa àwa bẹ́ẹ̀ ni o àárín wa dákun méjì ó dàrú láéláé títí láé láti mọ yìnyọ́ oníbu ọrẹ èso ń bẹ ẹlẹ́bẹ̀ẹ́ di bùkátà fagbẹ́ òkú gan tàjùbọ̀ di bùkátà fún níyàn àgbàdo tọ̀dọ̀ bọ̀lú bá di bùkátà fẹ́lẹ́kọ̀ lọ́gán tí mo délé ayé mo di bùkátà ọlọ́run Ọlákìítán Adégòkè lórúkọ ti tèmi ìjìnlẹ̀ inú ìròyìn apá kejì tọ̀sẹ̀ yìí ó bẹ̀rẹ̀ rí lórúkọ rẹ̀ ọlọ́run apá kìíní ó bẹ̀rẹ̀ rí ọlọ́run ọba àwọn méjìlá lórí ètò according to kádàrá bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. akójúmọ́ níbi yóò tàbá ti náà fa láti máa gbọ́ ọkàn nítorí 100.9 FM akó àfojúbà ọ̀sẹ̀ tuntun ìgbà tá a bá fi lọ́lọ́run lọ́wọ́ kì í fọ́ àwọn ọlọ́run kì í yá ọlọ́run ọ̀sẹ̀ yìí tó kù nọdún yìí àfilẹ̀ lọ́wọ́ púpọ̀ máa ṣàkóso wa máa tọ́ ṣiṣẹ́ wa mọ́jà ṣìrìn mọ́jà rànìrà tó kọ́dún kí ó parí oroko kò doko odò kò dé odò kò ní jẹ́ tiwa láṣẹ Èdùmàrè ayọ̀ la máa fi la ọdún ìjà. àmín lọ́lá ọlọ́run. tabatu wo ẹni ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni oṣù kọkànlá kẹrẹkẹrẹ ọdún ìṣe bẹ́ẹ̀ ó ń lọ sọ́kọ̀ àtẹ̀yìn àtẹ̀mí ànìbọ́dún ìlọ láṣẹ Èdùmàrè ayọ̀ la máa fi lọ́dún ìjà ilé àfikún ọ̀kábọ̀ sábàlá àkọ́kọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ni tún gbà 100.9 FM ní tó jẹ́ pé ẹ̀fíìsì ní tiwa. tó wọ́n káwọn jọ̀kan ìròyìn ló ń bẹ níwájú aláàárọ̀ tòní pẹ̀lú àwọn ìròyìn tó jẹ́ pé ó nítumọ̀ gidi àwọn ìwé ìròyìn tó jẹ́ pé ó lékè ńkà ó ti ń bá láàárọ̀ tòní kábẹ̀sí máa mú àwọn àkọlé lọ́kọ̀ọ̀kan jèjì ọláyẹmí àkànní o padàfà ló ìrìn àjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí o jẹ́jẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní náà ti gbé kọ́ gbàdàgbà o níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gbé ìgbésẹ̀ tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wo ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní ọkọ̀ bàálù aládàáni agbérapá ni o àwọn èèyàn jàǹrànjàǹràn láwùjọ àwọn olówó ọlọ́rọ̀ tá a mọ̀ sí billionaires very important personalities and eminent dignitaries àwọn èèyàn jàǹrànjàǹràn kàǹkà àwọn òjíṣẹ́ Ọlọ́run tó pàtàkì tó lówó lọ́wọ́ tí wọ́n ní ọkọ̀ aládàáni tó jẹ́ bàálù agbérapá tí iye wọn lọ bí mọ́kànléní àádọ́rùn 91 jẹ́jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé tó kí wọ́n palẹ̀ lé wọn lásìkò iná nítorí owó rọ̀gùnrọ̀gùn tó ń lọ bí 30 bílíọ̀nù náírà owó tó yẹ kí wọ́n máa san lórí àwọn nǹkan wọ̀nyí tí wọ́n san tó ẹ̀yin àjọ tẹ́ ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ẹ sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lásìkò yìí ó lágbára o. nínú àtẹ̀síta rẹ̀ Daily Independent mo ti rí àtẹ̀síta yìí lówùrọ̀ tòní ẹ má kú fáwọn olóṣèlú o tá ń sọ bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn ọba aládé ni lóru àwọn ọ̀dọ́ ló gbọ́ àwọn lábọ̀rọ̀ pé ẹ má kú fún ẹnikẹ́ni o nínú àtẹ̀síta rẹ̀ Daily Independent tó jáde lówùrọ̀ tòní. ọlọ́yin mẹ́kan ni o kátà ọlọ́run padà fàlọ́ nínú ìwé ìròyìn ló ti ń jẹ́ kó di mímọ̀ láàárọ̀ ti tòní níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀wọ́n gógó epo ọ̀wọ́n gógó gáàsì afẹ́fẹ́ ìdáná gáàsì wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ó lágbára o.
bùkátà ọlọ́run o èyí náà tẹ̀síta ìròyìn Daily Post mo ti rélẹ̀ lówùúrọ̀ tóní ẹ̀mí àkọ́rẹ́ ìyẹn Sànúsí ó mà tún ṣe kìlọ̀kìlọ̀ ní abẹ́rẹ́ àjẹsára fún dídènà àjàkálẹ̀ àrùn COVID-19 ó náà mọ̀pọ̀ láìpẹ́ láì jìnnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa fi wo wá káàkiri. ǹjẹ́ ẹ mọ̀ pé bí àwọn gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí wọ́n ṣe lòdì sí ọ̀rọ̀ wípé a direct primary election wípé kí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò wọ́n ní tí wọ́n direct and indirect direct yẹn ìdìbò nísàn tó jẹ́ ojúlówó bí wọ́n ṣe lòdì sí lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ìgbìmọ̀ aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ó dàbí ẹni pé wọ́n mọ tí wọ́n ń ṣe o. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn PM News mo ti rélẹ̀ lówùúrọ̀ tóní níbi tẹ́ tó jẹ́ adarí ìyẹn fáwọn òṣìṣẹ́ ìyẹn fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Èkó ọmọ àti kéde rẹ̀ wọ́n ní ẹ̀wò bẹ̀rẹ̀ láti òní tí í ṣèjú ajé àwọn máa darí ìgbòkègbodò ọkọ̀ lójú ọ̀nà Èkó sí Ìbàdàn fún kíni láti gba àwọn kọ̀ǹgìlá agbaṣẹ́ṣe tó ń ṣe ìyẹn bẹ́gà láàyè láti ṣe wọn gẹ́gẹ́ bí iṣẹ́. nínú wẹ́rẹ̀ ló mọ̀ wà láàárọ̀ tòní wẹ́rẹ̀ in the Punch níbi tá ti ń jẹ́ kó di mímọ̀ wípé bàbá tara ilé ẹni lọ́pọ̀ àlè tálẹ́ tó sọ bẹ́ẹ̀ láàárọ̀ tòní ààrẹ Muhammadu Buhari ni níbi tá ti ń jẹ́ kó di mímọ̀ pé wò ó oníkálukú gbọ́dọ̀ lè fi ọwọ́ gidi mú ẹbí rẹ̀ kó oníkálukú kó pàtàkì ẹbí rẹ̀ kó mọ rírì ẹbí rẹ̀ wọ́n ní tá a bá ti lè mọ rírì ara ẹni nínú ẹbí ìgbà náà la tó lè tún àwùjọ ṣe. bùkátà ọlọ́run o padà fàlọ́ Disney ń mọ̀ wò ebi tó ti tàtẹ̀ síta ìjáde wípé ìyẹn tó jẹ́ agbẹnugan nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà mùsùlùmí Gbajabiamila ó sọ di mímọ̀ ní ríró àwọn ọ̀dọ́ lágbára ọ̀nà kan gbòógì ni fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. jẹ́jẹ́ mọ̀ pé ààrẹ Muhammadu Buhari wọ́n jẹ́ kó di mímọ̀ fún àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ iléèwé tó ń rí sí ọ̀rọ̀ nípa kíkọ́ni nípa iṣẹ́ àgbẹ̀ ohun ọ̀gbìn pé tó sẹ́ẹ̀rì àlàfo tó ń bẹ lórí ọ̀rọ̀ kò sóúnjẹ ọ̀hún gógó oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ẹ wá wọ̀rọ̀ kọfí ṣàdákẹ́ wá bẹ́ẹ̀ ṣe di o. bùkátà ọlọ́run iná àtẹ̀síta èrò ìdílé Independent mo tún lélẹ̀ lówùúrọ̀ tóní níbi tí àgbáríjọ àwọn ọ̀dọ́ yẹn ní apá àríwá orílẹ̀‐èdè Nàìjíríà ti gbóṣùbàrà bàǹdẹ̀ kàkà yẹn fún ilé ẹjọ́ látàrí bí kíni bí wọ́n ṣe kéde àwọn agbésùmọ̀mí àwọn oníwà ọ̀daràn gẹ́gẹ́ bí ọ̀daràn ìgbésẹ̀ ńlá òun ni ilé ẹjọ́ gbé. ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé lórí ìrìn àjò ní ìpínlẹ̀ Èkìtì ní ọdún 2022 láti dìbò yan gómìnà tuntun míì ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lámọ̀ sí APC wọ́n ní pé ìgbésẹ̀ tí wọ́n gbé ni pé ẹni tó ti fi gbà kan jẹ́ mínísítà rí Alàgbà Adéoyè wọ́n ní ó yá wà lọ ta kàngbọ̀n pẹ̀lú àwọn adíje láti inú ẹgbẹ́ òṣèlú mi pé ó pèrègede òyìn ń pò. bùkátà ọlọ́run o nígbà tẹ̀síta èrò Independent mo tuntun rí iṣẹ́ látàrí bí àwọn agbébọn oníwà jàǹdùkú bó ti ṣe fẹ́ kọ lọ gbà tọmọkọ gbogbo ìgbìyànjú wọn láti kọ lọ gbà wọn níbo ní ìpínlẹ̀ Plateau nílùú Jos lọ́hùn ó forí ṣọpọ́n kódà àwọn elétò ààbò àwọn ọlọ́pàá ọ̀nà òní ọ̀ṣetán láti wọ̀n kún àwọn ògò ṣetán láti gbà láàbọ̀ fún wọn. tó forí ṣọpọ́n wọn lè kọlù bẹ̀ lánàá. ọlọ́mí ẹ̀kan ni o padà fàlọ́ jẹ́jẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ ti tòní náà ti àkọlé ìwé àgàdàgbà níbi tá ti ń jákòó ní mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà pé sẹ́ẹ̀rí ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó ọdún 2021 ó ṣeé ṣe kí súnkẹrẹ fàkẹrẹ kọ̀ọ̀kan òjọ̀ kan àwọn ìpèníjà tó ń ta dojúkọ orílẹ̀-èdè yìí kó tún sọ ọ̀pọ̀lọpọ̀ àkànṣe iṣẹ́ di ọdún 2022 bẹ́ẹ̀ bá ṣe bó ṣe fò láṣẹ sọ̀kù ẹ̀. bùkátà ọlọ́run o àdésíta ìròyìn champion mò ń wò yìí o níbi tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ẹni láàbò ìlú ti ẹ̀ka ìpínlẹ̀ Abia wọ́n ti rọ gbogbo àwọn òṣìṣẹ́ tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún pé ẹ fìdá ń hàn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tó ń rí sọ́rọ̀ ètò ààbò. ọlọ́run ẹ̀kan ni o kátà ọlọ́run o fada falo kátà ọlọ́run o ẹni tó ti gbà pé jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí mò ń sọ̀rọ̀ nípa nínú lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú People Democratic Party nígbà náà ọ̀mọ̀wé Goodluck Jonathan Ebele wọ́n jẹ́ kó ní mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà yìí àlàáfíà sì lè padà wá
wọ́n ní pé ìṣọ̀kan ṣe tó padà lè jọba báwọn àgbààgbà bá ti lè ná ní ara lò wọ́n ní gbogbo ìpèníjà lè ṣe bẹ́ẹ̀ kó bí yá. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta délé independent tuntun lélẹ̀ látàrí tẹ́tí tó ti fìgbà kan jẹ́ ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ó máa sọ̀rọ̀ bí náà ní kò yẹ kí òun wà nínú òṣèlú tá à ń sọ bẹ́ẹ̀ Jonathan ní òkè ní bàbá rí lọ́bẹ̀ kí ló tó fi sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lánàá sí ti gbọ̀nyìn lọ́kọ̀ọ̀kan èjèèjì tó jádókè lọ́hùn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. ọdún gbogbo yùgbàyùgbà gbogbo pọ̀pọ̀ sísìn ọdún yìí wọlé dé. Tùngbà children Christmas fun fair Tùngbà 100.9 FM ti 2021 yìí yóò ti dùn jùjọ. ẹ̀mẹ́rin ìjìnlẹ̀ fún tọdún yìí tó sí làwà. ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá la fi ṣe o. agogo mẹ́wàá òwúrọ̀ lè tó ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú àwọn òṣèré onítíátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan. pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa celebrity. lẹ́yìn máa bá pàdé. owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira. 23 of December ní ayẹyẹ ìyàsọ́tọ̀ fún àwọn èwe ìwòyí. aṣọ ìtẹ̀dẹ́lẹ̀ ilẹ̀ nìkọ̀ọ̀kan ni kò wọ̀ wá o. gbogbo ìṣeré ọmọdé lókun ọ̀dọ́ wa ní bíbá. pẹ̀lú ààbò tó dájú. inú ọgbà wa Tùngbà 100.9 FM ló ti wáyé o. ní Tùngbà close ọ̀nàfọwọ́kan estate Ìṣàgámù road Ìtàlúwẹ̀ Ìkòròdú. ẹ má gbàgbé 30 to 26 of December ní o. gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. gbogbo òbí gbogbo alágbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ. ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081 08 95 06 11 tàbí 080 38 56 72 97. Tùngbà 100.9 FM Children Christmas Fun Fair 2021 tọdún yìí gbogbo ìgbádùn ni o adùn ayọ̀ la ó máa ṣe. àrèjẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn. ìjìnlẹ̀ ní ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kan ní Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. tó ọ̀làmí ẹ̀ka bùkátà ọlọ́run o. àti olùrí wa tún gbọ́dọ̀ polongo òtútù mọ́ o. adébíyẹ̀yìn mọ́ kọ́. agbọ́lẹ́ni. adébíṣẹ́ mọ́ ṣe ń kọ́. ọ̀lẹ́ náà ni. tó according to Kádàrá ìwé ìròyìn The Punch ni wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò láàárọ̀ ti tòní níbi tí Yorùbá ti ń jẹ́ kó rí mọ̀ pé ẹ̀wò bẹ́ẹ̀ bá ṣe lọ la ṣe sọ̀kò rẹ̀ o. ìjẹ́jẹ́ mọ̀ pé gbangba ló ń bẹ nínú ìwé ìròyìn The Punch tó ń bẹ níwájú mi láàárọ̀ ti tòní níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń jẹ́ kó rí mọ̀ pé kò sí ṣe kò sáì ṣe o látàrí ọ̀kan òjọ̀kan àwọn ọ̀gá lẹ́lẹ́ka òjẹ̀ka tó jẹ́ ti ìjọba iléeṣẹ́ ní tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níbi tó dàbẹ́ ní pé ọ̀rọ̀ nípa àkànṣe iṣẹ́ wọn ó ń falẹ̀ díẹ̀díẹ̀ o àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ tí ì mọ nínú odó tá a lè da ọ̀run lásì nípa ti ètò ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó ọdún 2020 ọdún ọ̀run ló ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti bọ́ sí sáà tó gbẹ̀yìn yìí bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó ti ń ṣe bẹ́ẹ̀ pàjùdé lọ o wọ́n wòye wípé àìmọye nǹkan tó jẹ́ pé wọ́n ti làálẹ̀ kalẹ̀ nínú àwọn àlàkalẹ̀ ètò wọn fún ti ọdún 2021 tó jẹ́ wípé according to Kádàrá bọ́lọ́run ọba mi ṣe kádàrá rẹ̀ àti àìlákàkún kò jẹ́ kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìlérí kó wá sí ìmúṣẹ o bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti làákalẹ̀ tó ń towó tùlùtùlù gbogbo wọn wá ń ṣe ládàá pé tó ọkàn òjò kan àwọn àìkànṣe iṣẹ́ míì tó jẹ́ kó yẹ kó bá ọdún 2021 tá a wà yìí kó bá rìn ló jẹ́ pé kò ní lè rí bẹ́ẹ̀ mọ́ o nítorí pé kò fi bẹ́ẹ̀ sí oòrùn lójú ọjọ́ mọ́ fún ọdún yìí torí náà nǹkan ó ṣeé ṣe kí wọ́n taari ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún àti àwọn nǹkan míì tó níye lórí jọjọ kí wọ́n taari rẹ̀ di ọdún 2022 nítorí bí nǹkan ṣe wà ní o
ọ̀kan òjọ̀kan àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba tó jẹ́ pé wọ́n di ipò kàǹkà mú ní ẹnu iṣẹ́ ọba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó yẹ káwọn ti ṣe látàrí pé wọn ò tètè jẹ́ kí owó kó dé àkàtà àwọn àti pé ipá láti lè fi ṣe ọ̀kan òjọ̀kan àwọn iṣẹ́ yìí ńkọ́ ó ká àwọn lọ́wọ́ kò lè jẹ́ kí iṣẹ́ òun kó tẹ̀síwájú. wọ́n ní àwọn ìpèníjà táwọn ní rèé o oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé bó lè jẹ́ wípé ìjọba àpapọ̀ lọ́fíìsì ààrẹ gbogbo wọn pátá àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin lọ́tùn lósì ni wọ́n fẹ́ mọ bí nǹkan ṣe ń lọ àti pé kí ló lè máa dá wọn dúró. ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ tó jẹ́ pé ó gbé ọ̀rọ̀ yìí pọ́n tó sì sọ òun náà ni ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ nípa àkànṣe iṣẹ́ àti ilé ìgbé lórílẹ̀‐èdè yìí mò ń sọ̀rọ̀ nípa alàgbà Babátúndé Fáṣọlá tí wọ́n ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n bá àwọn ìgbìmọ̀ sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ṣàlàyé ọ̀kan òjọ̀kan àwọn ohun tó jẹ́ pé ó jẹ́ gẹ́gẹ́ bí ìpèníjà tó ń dá wọn dúró. wọ́n ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí ìjọba àpapọ̀ ó ti gbé láti lè taari owó tàbí àwọn àṣẹ tó yẹ kí wọ́n ti pa kó wọ́n ní pé ó ṣẹ̀ṣẹ̀ ń di ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí kó tó di pé àwọn bẹ̀rẹ̀ ìrìn àjò. wọ́n ní pé ó ti pẹ́ jù wọ́n nítorí náà ńkọ́ ní tí agbára àwọn ká àwọn lè ṣe o èyí tí agbára àwọn ò ká kò sí ṣíṣe kò sáì ṣe ó dọ̀nù tó ń bọ̀ náà kí ọ̀kan jọ̀kan ṣẹ́ kó tó parí. wọ́n ní kì í ṣe lákàtà ti àwọn nìkan o ìyẹn ní ọ́fíìsì tí tó ń rí sí ọ̀rọ̀ nípa ilé ìgbé àti àkànṣe iṣẹ́. wọ́n ní àìmọye àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọbẹ̀ o wọ́n ní ẹ̀wọ̀ àwọn àjọ fẹ́mà tó yẹ kó ṣe àtúnṣe ọ̀nà gbogbo àwọn adarí ń bẹ̀ náà wọ́n ní pé gbogbo tó yẹ kó tètè dọ́dọ̀ wọn tí ó tètè dọ́dọ̀ wọn lásìkò lẹ́yìn ìgbà tí wọ́n ti bọwọ́ lu owó ètò ìṣúná owó. wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣàkóbá lọ́pọ̀lọpọ̀ ẹ wo ẹ fẹ́ mọ̀ nípa ìròyìn síwájú àti síwájú sí ẹgbọ̀n ìjọba ń gán wo ìròyìn Vanguard ẹ bá ń gán mú láàárọ̀ tó ní ẹ ṣí gbẹrẹgẹdẹ ẹ bá ìròyìn ń bẹ o ìwé ìròyìn Punch bùkátà ọlọ́run iná àtẹ̀síta èrè Independent mo ti rí ìròyìn lówùúrọ̀ tóní níbi tí olówù ti Òwúkútà ti ọba Ahmed Oyèlúdé Mákàmà ọba aládé yìí má ti sọ di mímọ̀ nípa dídọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ó ní ẹ̀kẹ́yìn sí ohunkóhun tó lè dá rògbòdìyàn sílẹ̀ lásìkò ìyẹn ìpolongo òdìbò àti wípé ẹ mẹ́rin láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ṣetán láti kú fún olóṣèlú kọ̀ọ̀kan lásìkò ìpolongo ìdìbò níyà bẹ́ẹ̀ ṣe ń wò ó yẹn wọ́n tó wọ̀n yẹ lẹ́yìn tó jẹ́ pé ìyẹn ń fẹ̀mí ara rẹ̀ lílẹ̀ fún ó nítorí pé kí ni bẹ́ẹ̀ ṣe ń wo ogun lọ́gọ̀ ẹgbẹgbẹ̀ wọn bá ṣe jókòó tẹ̀ ń wò wọ́n yìí ẹni ọ̀rẹ́ ló máa padà di lẹ́yìn tí ètò ìdìbò bá padà tí ìjọba bá padà sórí àléfà ó nítorí náà fún ìdí èyí ẹ má ẹ̀kẹ́nikẹ́ni nínú wọn kó forí yí fagbọn torí pé ẹni tó bá torí ẹ̀ fagbọn kò ní dúró jẹ́ ọba Màkàmà yọba aládé yìí ló sọ̀rọ̀ kìlọ̀kìlọ̀ ìlànà òde yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n ṣe ìfàmì ẹ̀yẹ dá àwọn ọ̀dọ́ kan lọ́lá tí wọ́n jẹ́ aṣojú rere ìyẹn ní ìlú Òṣogbo níṣẹ́lú ìpínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ ló ti rọ àwọn ọ̀dọ́ pé ẹ wo òun búrọ̀ yìí ni o òun bẹ́ yìí ni o àti wà àwọn tí ń bẹ́ sásìkò ìpolongo ìdìbò fún ìdí èyí ẹ má ṣe gba ẹnikẹ́ni láàyè nínú àwọn olóṣèlú láti lò yín nílòkulò tàbí láti dá làásìgbò sílẹ̀ tàbí láti mú yín kọ ìyá ara ẹ síra ẹ rírá ó níwọ̀n tọwọ̀ yẹ o lẹ́yìn tó jẹ́ pé ẹ bá fi ẹ̀mí ara yín lélẹ̀ tàbí kẹ́ ẹ torí wọn gbòdì ó ní fún ìdí èyí òwúrọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìpínlẹ̀ ọ̀hún pátápátá kẹ́ẹ̀dí dájú pé wọ́n lóyún ó bó ṣe lò yín nígbà ìyẹn ìpolongo ìfẹ̀hónúhàn tako ìyẹn ìwakùn táwọn ọlọ́pàá àdìgbò olùjà SARS ó ní tẹ́ bá wò fún ni ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ wo ìṣẹ̀bẹ́rẹ́ bá ṣe jókòó yìí níbi ìfàbẹ́dá ọlọ́lá tó wáyé nílùú Òṣogbo lánàá ó ní lóòótọ́ ní báyìí o oníkàkú lè máa du ipò kan sí kejì ó ní lẹ́yìn tó oníkàkú bá wọlé tán tí ìjọba padà tó gúnrégé ní gbogbo wọn tó padà sí ẹ̀kọ́ ṣoṣo wọn á di ọ̀rẹ́ ẹ̀yin sì rèé kò ní sẹ́nìkan nu yín tó jẹ́ pé ó máa gbé ayé tó bá ti fẹ̀mọ́ rẹ̀ lélẹ̀ fáwọn tó jẹ́ olóṣèlú ọ̀hún fún dé yìí ẹ̀yin ọ̀dọ́ ẹ má ṣe jọ̀wọ́ ẹ̀mí sílẹ̀ ẹ má ṣe fẹ̀mí lélẹ̀ fún ọmọ olóṣèlú kankan táǹtà bẹ́ẹ̀ ọba aládé ìyẹn olówù ti Òwúkútà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní wọ́n sáré mímọ̀ nínú àtẹ̀síta ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ ọ̀tọ̀ ní. ọlẹ́ mẹ́kàn ni o kátà ọlọ́run ní àjọ máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú o alágbàdá mi tó lóore lójú kan náà àmì lórí o ìwé ìròyìn The Punch náà ni mo tún ti ń ṣe bẹ́ẹ̀ tí mo mú ròyìn tẹ̀síwájú pẹ̀lú òwe Yorùbá tó ní pé ẹ̀wọ̀ ẹ̀ mọ́ gbàgbé ilá kì í máa ga ju onírè lọ Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n tún wá tẹ̀síwájú wọn ní baálé ilé tí ò bá lẹ́nu ní pàṣámọ̀ bó bá lẹ́nu mọ́ dalẹ̀ síbẹ̀ mọ́ ní wí o ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà láàárọ̀ ti tòní nígbà tí wọ́n kàn sí
ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún àjọ aṣọ́bodè lórílẹ̀‐èdè nàìjíríà mo ń sọ nípa alàgbà ahmed ali wọ́n pàṣàmọ̀ wọ́n pàrókò ọ̀rọ̀ ńláńlá wọ́n ní pé wò ó torí ọlọ́run bàbá àti bá ti fojú bọ́mọ ẹni sọ̀rọ̀ dandan ni kó gbọ́ ìyẹn nílẹ̀ kóòtù òjìrè o kí ló dé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́nu lọ́rọ̀ nílẹ̀ yìí tó fi máa ń olùṣọ́ àgùntàn ńláńlá àwọn lọ́gàálọ́gàá lẹ́nu ilé iṣẹ́ ọba wọ́n dàbí ẹni pé wọ́n fẹ́ dá ìjọba ní gbèsè gidi gan lórí kíni lórí àwọn owó tó yẹ kó wọlé dẹ̀mọ̀dẹ̀mọ̀ tó kọ̀ tí ò wọlé lákàtà tiwọn o wọ́n wá wòye pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ olódùmarè tán jẹ́ jàǹrànjàǹràn nílẹ̀ yìí àwọn pastors ńlá lò top pastors pẹ̀lú àwọn oníṣòwò business moguls wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ jẹ́ abetí lápá kí ló lè fà á wọ́n ní pé àwọn nínú ń jó lórí omi eérú rẹ̀ rèé o wọ́n tẹ̀síwájú wọ́n ní pé àìmọye ilé ìfowópamọ́ náà tó jẹ́ wípé àwọn náà fẹ́ jẹ́ abetí lápá ó fi mọ́ àwọn olùdásílẹ̀ ilé iṣẹ́ ńlá gbogbo kí ló dé gan ìyẹn CEO gbogbo ìyẹn kí ló ọ̀rọ̀ ìfi kàn wọ́n ní pé gbogbo wọn tí wọ́n ń lo ọkọ̀ bàálù agbérapá ni o tàbí alátagbàlù tó jẹ́ pé ayára bí àṣá tá a mọ̀ sí jet lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló kọ̀ tí ò fẹ́ san owó tó yẹ kán máa san tá a mọ̀ sí custom duty wọ́n ní owó yìí tó jẹ́ pé owó yìí àpò ìjọba orílẹ̀-èdè nàìjíríà ló yẹ kó máa wọlé sí wọ́n wá ka owó àwọn sọ́tún sósì owó tó ń lọ bíi bílíọ̀nù lọ́nà ọgbọ̀n bílíọ̀nù náírà 30 billion naira lówó tí àwọn èèyàn jàǹràǹjàǹrà àwọn èèyàn ńláńlá tó ń jẹ́ pé wọ́n ń dá lu ọkọ̀ bàálù aládàáni lórílẹ̀‐èdè nàìjíríà owó tí wọ́n jẹ̀jọba àpapọ̀ lóhùn owó ìmọ̀ pọ̀kẹ́ yóò tán ìṣòro díẹ̀ o lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba wa ti wá rò sọ́tún àti òsì pé tó bí àwọn ènìyàn yìí bá kùnà tí wọn ò bá sanwó tó ọmọ ẹni là á pàrọ̀ ọmọ tí ò bá gbọ́n là á rán ga sí ọmọ tó bá gbọ́n báyìí á paroko fún ni wọ́n bá yà paroko sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àti alákòóso fún àjọ kọ́sítọ́ọ̀mù lórílẹ̀‐èdè nàìjíríà Colonel Ahmed Ali wọ́n ní ó yá tètè yá bá wọn sọ̀rọ̀ wọ́n wọ́n kọ́ fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí o kó yá dá wọn lẹ́nu kọ́ ni o lọ́gán ẹ bá mú gègé àti tákàdá ló bẹ̀rẹ̀ àkànkọ́ lẹ́tà yìí o ó sọ̀rọ̀ sínú lẹ́tà ó kọjú sí Nigerian Civil Aviation Authority ìyẹn àwọn àjọ tí ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ bàálù nù ó tún kọjú sí the Federal Airport Authority of Nigeria gbogbo àti Nigerian Airspace Management Agency ìyẹn àwọn àjọ tó jẹ́ pé wọ́n ń pèsè ibi tí àwọn ọkọ̀ aládàáni wọn yóò máa gúnlẹ̀ sí àwọn àjọ tí ń rí sí ọ̀rọ̀ bówó ṣe ń wọlé bó ṣe ń jáde àwọn àjọ tí ń rí sí ọ̀rọ̀ ìfàyègbà wọn láti fò tàbí gbéra pa jáde wọlé lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lé àkànṣí wọn lọ́gán tó ọ̀rọ̀ yìí délẹ̀ rí o ìjọba àpapọ̀ ló ń sọ̀rọ̀ tó ń bínú wọ́n ń tutọ́ sókè wọ́n ń fojú gbà á gbogbo ẹ̀yìn lọ́gàá ó yá kí la ṣe sí ẹ má fi àyè gba àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn òjíṣẹ́ olúwa tí wọ́n ní ọkọ̀ bàálù fúnra wọn láì ṣe pé wọ́n san gbogbo owó tó yẹ kí wọ́n san wọn yìí nítorí pé ẹ̀mí wọn róko lóko kún kí wọ́n tó gbin ẹ̀pà sí o wọ́n ti mọ̀ pé ẹ̀dá kan ò ní lo bàálù aládàáni kó má sanwó tó yẹ kó san agbára wọn gbé ẹ̀mí wọn gbé ni wọ́n fi rìnrìn àjò ọ̀hún láti lọ rèé ra bàálù wọ́n sì gbọ́dọ̀ sanwó ọ̀hún bó ti tó àti bó ti yẹ wọn ò gbọ́dọ̀ jẹ́ ìjọba àpapọ̀ lówó tó ní kálukú wọn ni ọ̀gásà ẹsẹ̀lẹ́nsì o nípò ààrẹ lọ́hùn wọn ní pé àwọn ti gbọ́ àwọn ò ní igbá kan bọ̀ kan nú lórí ọ̀rọ̀ náà gbogbo ìṣẹ̀dá tó lo bàálù gbogbo olówó ọlọ́rọ̀ àwọn alẹ́nu lọ́rọ̀ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tipa wọn ka tágbára wọn ràn láti máa lo bàálù wọn ni pé àwọn ò rí dájú pé oníkálukú wọn sanwó àpapọ̀ owó tí gbogbo wọn jẹ lásìkò yìí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n bílíọ̀nù náírà 30 billion naira bó olówó yìí ó ṣe wọlé padà sí àpò ìjọba o wọ́n ní wọ́n ti jẹ́ kó di mímọ̀ láti ọjọ́ kẹjọ oṣù kẹkànlá ọdún tá a wà yìí pẹ́tò wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ lábẹ́nú ọ̀pọ̀lọpọ̀ jẹ́ abẹ́tílápá wọ́n ń sọ pé no orúkọ Jésù láì wọ́ gidi náà rẹ̀ àwọ̀ ọ̀hún ò ní jẹ́ sísan ìjọba sì dúró tán wọn náà wọ́n gbowó ọ̀hún ẹ fẹ́ mọ̀ nípa ròyìn yìí síwájú àti síwájú sí bí wọ́n ti jọ ń fà á láàrin ara wọn pẹ̀lú àwọn lọ́gàlọ́gà tó dípò kàǹkàmú tí wọ́n ń rí sí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ̀ bàálù lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí àròkù tíjọba àpapọ̀ pa sí wọn ẹ dínú ìwé ìròyìn The Punch ẹ bá ń bẹ̀ ní gbígbín láàárọ̀ títò ní Ọláyẹmí Àkànní ò. bùkátà lọ́rọ̀ nínú àtẹ̀síta ìròyìn Vanguard jáde lówùúrọ̀ ọ̀tọ̀ ní ibẹ̀ mo ti ròyìn yìí níbi tí Emir ti dùn sí mo sọ nípa Nuhu Muhammed Sanusi ó mà ti ṣe kìlọ̀kìlọ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ó ṣeé ṣe o kẹ́ ẹ máa wá kẹ́ ẹ máa rí kó di ọ̀wọ́n gógó kó dùn tẹ́ ẹ̀ máa fún owó yín wá tẹ́ ò ní rí ìyẹn kí nìkan ọ̀hún abẹ́rẹ́ àjẹsára fún dídé náà tọ̀kálà àrùn COVID-19 Emir sọ̀rọ̀ di mímọ̀ níbi ṣíṣẹ́ṣe kúrò lójú ètò láti rí pẹ́sẹ́ àní wọ́n fún ogunlọ́gọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láyé abẹ́rẹ́ àjẹsára ọ̀hún níbi ìpolongo ọ̀hún lè tó wáyé ní ìyẹn ìjọba ìbílẹ̀ Kíyáwá ní ìpínlẹ̀ Jìgáwá níbẹ̀rẹ̀ tó sọ di mímọ̀ ó sọ ọ́ láyé náà rẹ̀ pé ẹ wo èròǹgbà ti
ìpinnu ohun tó fa ìpolongo àti láti lè jẹ́ kí abẹ́rẹ́ àjẹsára yìí kó délé dóko ó ní kò ju pé láti lè dènà ìtànká láàrùn COVID-19 lè tó jẹ́ pé ó ń bá fẹ́fẹ́ rìn káàkiri láti orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ìpínlẹ̀ sí ìpínlẹ̀ agbègbè ságbègbè èèyàn sí èèyàn ìlú sí ìlú ó láti lè dènà rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ó ní dandan gbọ́n ní fáwọn láti lè rí pèsè àwọn bẹ̀rẹ̀ ìpolongo láti lè fáwọn làwọn èèyàn lọ́yẹ̀ fún wọn ní láti lè jẹ́ kí wọ́n ní ìmọ̀ lórí pé àǹfààní láwà nínú gbígba abẹ́rẹ́ àjẹsára ọ̀hún fi dídènà àrùn COVID-19 ẹni tó jẹ́ ẹ̀mí àwọn tí ọ̀kan náà àwọn òṣìṣẹ́ àgbà náà àwọn àjọ Emirates musa Bashiru Muhammad Sanusi Galadima ti dúṣe lè tó ṣojú fún ẹ̀mí àyíwá rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olùgbé ẹni ẹ̀wò ẹ̀rọ jáde ẹ̀túyáyá jáde láti lè gba abẹ́rẹ́ ọ̀hún ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó lóun fẹ́ fi àǹfààní jẹ́ kó di mímọ̀ fún gbogbo wípé abẹ́rẹ́ àjẹsára fún dídènà ètò ọ̀kan láàrùn COVID-19 ní ètò ààbò tó péye wà lórí àti pé tẹ́ ẹ bá ti gbọ́ báyìí ó ní fún àlàáfíà ara wa náà ni àti pé ìjẹ́ yìí ti gbà lérò ìjẹ́ yìí mọ̀ wípé kò sóhunkóhun tíjọba tó máa gbé kalẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ní ṣe wọ́n láǹfààní bí ó ní fún àǹfààní wa ni ó ní tẹ́ bá wo àyè tó jẹ́ ìrìn àkọ́lé orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari àti mọ̀lẹ́bí rẹ̀ àti gbogbo ìṣèjọba rẹ̀ ó ní gbogbo ọlọ́ ti gba abẹ́rẹ́ yìí ó ní kò wá bẹ́ẹ̀ náà lórí fún gbogbo àwọn gómìnà tó wà ní káàkiri ìjọba ìpínlẹ̀ tó fi máa mọ̀lẹ́bí wọn tó fi máa tọ́jọ́ ìṣèjọba tó fi máa wọn lórí adarí ìlú lọ́lọ́kùn òjòkó ni gbogbo ọlọ́ ti wá gba abẹ́rẹ́ yìí tó sì jẹ́ wípé ètò ààbò tó péye wà fún wọn ó lè tẹ́wọ́ jẹ́ aráàlú kí ló wá dé tó jẹ́ pé ẹ̀ẹ̀kọ́ bí ara sí gbígba abẹ́rẹ́ àfikẹ́yà ṣùgbọ́n ìjọba o àfikẹ́yà fọwọ́sowọ́pọ̀ láti lè rí pèsè abẹ́rẹ́ ìtọ̀kálẹ̀ àrùn COVID-19 gbà á láti lè dènà ìtọ̀kálẹ̀ àrùn COVID-19 ó wá pa á láṣẹ fún gbogbo àwọn tó wà ní sọ̀rí àwọn agbègbè àwọn tó jẹ́ adarí ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún ó ní ẹ wo òun rọ̀ yìí ẹ túbọ̀ báwọn olùgbé agbègbè yìí sọ̀rọ̀ ẹ rọ̀ wọn láti rí pé wọ́n gba abẹ́rẹ́ àjẹsára kó tó di wípé wọ́n fi owó wa wọn ò rí o òun la sọ fún yìí o ẹ gba abẹ́rẹ́ àjẹsára tá à ń sọ bẹ́ẹ̀ emir yẹn ti dùn sí lọ́sọ̀dìmọ̀ lówùrọ̀ tó ẹ fẹ́ rí ẹlẹ́sìn olùgbé Vanguard tó jáde lówùrọ̀ tó ní àtẹ̀síta ẹ̀ níbẹ̀ lẹ́tí máa bá pàdé ọlẹ́mí ẹ̀kan ni o bùkátà ọlọ́run o máa ń tẹ̀síwájú mo tún ta akọ́ṣẹ́ mo gbéra mo tara ṣàṣà báyìí ó tún di ní ìwé ìròyìn Vanguard láàárọ̀ ti tò ní o níbi tí ìrìn àjò tí mo rìn ó dìpínlẹ̀ Benue one time níbi tí ẹni àkọ́kọ́ nípínlẹ̀ ọ̀hún mò ń sọ̀rọ̀ nípa alàgbà Samuel Ortom tí í ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Benue ó mọ̀ sọ̀rọ̀ kan ó ní ẹjọ́ ẹ má fi nù mí mo mọ̀ jẹ́ o ó tọ̀rọ̀ síwájú ó ní pé kí ló dé gan-an ẹ ṣàfẹ́ gbóhùn onílé lẹ́fí ń sọ̀kò sórùlé kí ló dé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ má ràn òun lájò tóun ò fẹ́ rè o ẹ má jẹ́ kóun ó kọlu olórí àtàwọn aláàánú òun gbogbo ó ń ṣe é lálàyé ó tẹ̀síwájú nínú àṣàmọ́ rẹ̀ ó ní pé kí ló wà dé náà tẹ́fẹ́ máa ọmọ náà làárán sí náà lẹ́fẹ́ fọ̀rọ̀ náà ṣe wípé òun ò wá ní ṣìṣe níṣojú olórí àtàwọn aláàánú gbogbo àwọn olórí àwọn olóláàánú ó níbi ìbáṣe àwọn ọmọ ojúlówó àwọn ènìyàn pàtàkì ní ìpínlẹ̀ Benue tí wọ́n rọ́ jáde ní tìkẹ́tìkẹ́ tí wọ́n tẹ̀ka dìbò yẹn òun kóhun tó dépò àpàṣẹ tí í ṣe po gómìnà ó ní pé bó olóhùn ṣe fẹ́ jẹ́ lónìí ipò olóhùn ò bá wà òun bá tí má sí lórí àlééfà láti gbórí ìtẹ́pàṣẹ o ó ní pé kí ló wá dé kílẹ̀ ṣe tóun ṣe ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tán fẹ́ gbọ̀nà ìbùrú jẹ́ kọ́nà mọ́ òun ẹ fẹ́ mọ́ nígbèkùn ẹ fẹ́ dé òun ní papamọ́ra ó ní pé gbogbo ọgbọ́n tẹ bá lè dá pátápátá ẹ wò ó omi dáadáa sẹ́yìn di ẹni kì í mọ̀ ẹ wo apẹ̀rẹ̀ àjàdì lásán lẹ̀ ń pọn mí sí àṣedànù lásán ní gbogbo ọ̀rọ̀ ìbàjẹ́ tẹ̀ ń sọ nípa àwọn o ó tẹ̀síwájú ó sọ̀rọ̀ tó ń towé ó pàrọ̀kọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó ní wípé ẹ̀yin sọ pé òun pe àwọn aráàlú òun ní ọ̀mùtí ó nígbà wo làwọn jọ jókòó táwọn jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní láíláí wọn ò bí òun rè o wọn ò bí ìyá tó bí àti bàbá òun àti ìyá tó bí òun lọ́mọ wọn ò bí òun rè kóun wo gbórígbóyà láti sọ pé gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Benue ipò ọ̀mùtí ni ó ní ta ní wọ́n sì fàdà dàbọ̀n ni ó ní ta ni bàbá tó gbóhùn lọ́mọ ó ní láíláí ẹ̀yin ènìyàn mi òun bẹ̀ yín ni òun ń rọ̀ yín nípínlẹ̀ Benue ẹ má jẹ́ kán darí àwọn rú o ó ní òun ṣe àpẹ̀yìn lọ́mọ tí òun ò tiẹ̀ lè sọ kì í ṣe pé òun ń sẹ́ o nítorí pé ọ̀rọ̀ tóun ò sọ ni o kàn sì má fi lu òun ó ní wọ́n fẹ́ fi bà wọ́n láyọ̀ jẹ́ ni torí náà òun ò sì ní gbà o ó ní ọ̀rọ̀ tí òun sọ gangan kóun ó sọ kóun ó tún sọ o nítorí wípé a kì í sọ̀rọ̀ ká jí padà ojúlówó ọmọ ọkọ ò ní sọ̀rọ̀ kó pọ̀ òun ò wí bẹ́ẹ̀ mọ́ ó ní ohun tí òun ń sọ ni wípé àwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue wọ́n jẹ́ akíkanjú wọ́n jẹ́ akọni wọ́n gbọ́n gbajúmọ̀ṣẹ́ wọ́n kì í fi iṣẹ́ wọn pa mèédè ojúlówó àgbẹ̀ pọ́nbélé pọ̀ láàrin wọn tí wọ́n sì máa ń ka ọ̀rọ̀ iṣẹ́ kún bẹ́ẹ̀ kò sí ọ̀lẹ ní ìpínlẹ̀ Benue ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò dàbí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó jẹ́ pé láàárọ̀ kùtùkùtù níbi aago 9 wọ́n ti gbé nǹkan síta tí wọ́n ti máa mú nǹkan tọ́pọ̀lọpọ̀ yóò bí náà bẹ́ẹ̀ sì rí wọ́n ò ní pé ẹgbẹ́ làwọn ń ṣe ó ní tó ń sọnù
òun ò sọ pé bóyá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú òun ò sọ pé bóyá àwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue lòún pè lọ́mùtí o torí náà ńkọ́ ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní yọmọlúwàbí ohun tó ń sọ ẹ̀rù ò ní bá òun láéláé o nítorí òun sọ̀rọ̀ òun pa bíbáyìí òun sì yọ àbínú torí náà kán má kéèrí igi mọ́ bí òun la o ohun tó ń sọ ni kí wọ́n sọ kó mọ̀ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress gangan lòun bá wí kì í ṣe àwọn olùgbé ní ìpínlẹ̀ Benue torí náà kán má bà òun láyọ̀ jẹ́ o kán má dalẹ̀ òun rú o kán má jẹ́ káàárín òun àtàwọn èèyàn wọn tó jẹ́ pé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àrídùnnú fóun kó bàjẹ́ láéláé ọ̀rọ̀ yìí gangan ni gómìnà ìpínlẹ̀ Benue alàgbà Samuel Ortom tó ń bẹ̀rẹ̀ sí ń ṣe lálàyé láàárọ̀ tòní onító gbogbo orin kódogun tí wọ́n ń kọ́ ni ẹ má jó sí o gbogbo ìlú kó dọ̀tẹ̀ ẹ gbọ́ lágbọ̀n tìǹù ni ẹ má mìíràn tẹ́ bá gbọ́ wọ́n fẹ́ dàrin àwọn rú ni o torí náà ńkọ́ òun ò ní gbà ẹ̀yin ènìyàn òun nípínlẹ̀ Benue ẹ̀yin náà má gbà o torí pé ní àpọ́nlé ní ẹni ìkẹ́ni yín ẹni ìgẹ̀ni yín kò sọ́ lẹ́nu yín òṣìṣẹ́ paraku ní gbogbo yín bẹ́ẹ̀ sì rèé tẹ̀ ẹ̀ ná ní ọjọ́ ọ̀la ẹ fẹ́ mọ̀ nípa ròyìn síwájú sí inú wo lórí Vanguard ló wà láàárọ̀ tòní according to kádàrá fàdá ọlọ́mọ kàwé. bùkátà ọlọ́run o iná àtẹ̀síta èrò ìdẹ́lẹ̀ independent mo tún ṣe sí gbẹ̀rẹ̀ ibẹ̀ mo ti rí àtẹ̀síta yìí níbẹ̀ ni àwọn tó jẹ́ àgbáríjọ àwọn ọ̀dọ́ yẹn ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti fi ìdùnnú wọn hàn sí ìròyìn tó jẹ́ pé ó tẹ̀ wọ́n létí látàrí bí ìyẹn ilé ẹjọ́ ti ṣe kéde àwọn oníwàdà ńlọkọ àwọn agbésùmọ̀mí ti yan Bígídà àti ti yan Tádà gẹ́gẹ́ bí àwọn oníwà ọ̀daràn léyìí tí adájọ́ Táíwò ìyẹn ti ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Àbújá léyìí tí ó kéde rẹ̀ tó sọ dímọ̀ pé ẹ wo ìdájọ́ òun rèé ó kéde àwọn tó jẹ́ oníwà jàǹdùkú agbésùmọ̀mí àwọn afòṣìṣàyọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí oníwà ọ̀daràn àwọn àjọ òun sọ náà tó fi léde lánàá òde pẹ̀lú bọ́ọ̀lù látọwọ́ èyí tó jẹ́ ààrẹ gbogbogbò fún àgbáríjọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọ̀hún tó wà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà mọ̀sán nípa Comrade Isa Abubakar bákan náà Emok Samuel Kure ẹni tó jẹ́ adarí àgbà yanyan lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfọ̀rọ̀lédè wọ́n fi kún ọ̀rọ̀ tó fi léde wọ́n ṣàlàyé wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún ìyẹn tí ilé ẹjọ́ gbé nípa kíkéde pẹ̀lú àní ló ìdájọ́ wọn wípé sẹ́ àní bó tilẹ̀ jẹ́ pé ó tọ́ o ló ti pẹ́ òṣùpọ̀ síbẹ̀síbẹ̀ náà ìgbàlódé aṣọ táwọn ilé fi wọ́n ó tó yẹ kó ti kéde rẹ̀ tipẹ́ pé gẹ́gẹ́ bí ìwọ ọ̀daràn ó ní síbẹ̀síbẹ̀ ó ní àṣẹ̀dùpẹ́ pé ó padà kéde wọn gẹ́gẹ́ bí oníwà ọ̀daràn àwọn àjọ òun sọ nínú ọ̀tọ̀ fi léde lọ́lọ́kọ̀ òjọ̀kan ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn àjọ kan lọ́lọ́kọ̀ òjọ̀kan tó ti sọ́sẹ́tì ìjọba àpapọ̀ pẹ̀lú kọ́ lórí títọ́ pé ẹ kéde àwọn èèyàn yìí gẹ́gẹ́ bí oníwọ̀ ọ̀daràn pẹ̀lú bó ṣe ń dàlú láàmú bó ṣe ń gbẹ̀mí àwọn èèyàn ń gbàlúpà rẹ̀ nípakúpa kódà bó ṣe ń dààmú ìgbé àláfíà àwọn olùgbé ará ìlú ó ní kò bá tọ́ kò bá yẹ kẹ́ ẹ kéde wọn ṣùgbọ́n látàrí àní ọkọ̀ òjọ̀kan ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti sọ́sẹ́tì ìjọba àpapọ̀ ọ̀dọ̀ ẹ̀kọ́ ti gbégbèsè sípẹ́ jùlọ síbẹ̀síbẹ̀ àwọn tó gbọ́ pé wọ́n gbàdá gbégbèsè ọ̀hún lẹ́yìn yìí lọ́gbójú bàràbàrà kàkà yẹn fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ torí sọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ látàrí bí wọ́n ṣe rí sí ọ̀rọ̀ ìpẹ̀lúkéde àwọn oníwà jàǹdùkú yìí gẹ́gẹ́ bí oníwà ọ̀daràn wọ́n ní ìgbésí ọ̀hún inú àwọn dùn kódà inú àwọn orí àwọn wú lẹ́yìn èyí lọ́wọ́ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ẹ má wọ̀ wọ́n ràn mọ́ o ọ̀daràn gírí ni wọ́n fún ìdí èyí ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ níṣẹ́ ẹ gùn lé àṣẹ tí ilé ẹjọ́ ìyẹn tíjọba àpapọ̀ tí wọ́n parí pé ọ̀daràn parawu làwọn èèyàn yìí ẹ fẹ́ láti tẹ̀síta ròyìn ọ̀hún bí ẹ lọ sínú ìwé ìrìn Daily Independent tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá a pàdé yìí. ó lẹ́nu ẹ̀kàn ni o káàtà ọlọ́run ìrìnàjò mọ̀ ní ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú. let's go nínú ìròyìn Vanguard náà ni alágbẹ̀dẹ mi tó lórí lójú kan náà. àmì lórí nu. ìjọ jẹ́ mọ̀ wípé ìrìnàjò tí mo fẹ́ rìn báyìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó kan orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n tó tún kan àgbáńlá yé tó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ apá gúúsù ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ni o ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lábẹ́nú ni wọ́n ti ń sọ pé àwọn fẹ́ balẹ̀ lé ọ̀rọ̀ ìrìn àjò láti gbàlejò wọlé sí ìlú àwọn tàbí láti gbéra kúrò ní ìlú ọ̀hún tí wọ́n sọ pé travel ban ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn àjọ níbi àwọn ènìyàn ṣe ń gbìyànjú láti pètèkùrò lórí wípé àwọn orílẹ̀-èdè kan gbọ́dọ̀ wọ ìlú àwọn àti pé àwọn ò lè láǹfààní láti jẹ́ àwọn ò lè yọ̀ǹda àwọn bàálù àwọn láti gbéra kúrò lórílẹ̀-èdè wọn lásìkò yìí ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó dúró tán bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ yìí òun náà ni Indonesia wọ́n wà lára wọn àti àwọn orílẹ̀-èdè míì ní apá gúúsù ilẹ̀ adúláwọ̀ tí wọ́n dúró tán wípé sẹ́ẹ̀ àní lọ́wọ́ àwọn ò fẹ́ fi àyè gbá rìnrìn àjò tàbí kí àwọn jáde kúrò nílùú àwọn o. lórí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ibẹ̀ ni wọ́n ti ń ṣe é lálàyé ìpè ìyẹn àwọn àjọ World
Health Organization WHO pẹ̀lú àwọn àjọ míì tó ń rí sí ètò ìlera lára àwọn àjọ ọ̀hún tún ní Nigerian Medical Association tí wọ́n dúró tán pé inú gángan lọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí bó ṣe kọjú sáwọn kan ẹ̀yìn ló kọ sáwọn ẹlòmíì o lórí ìhà tí ọ̀rọ̀ COVID-19 tó kọ sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan lórílẹ̀-èdè lásìkò yìí wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nítorí pé àwọn orílẹ̀-èdè kan wọ́n já kúnra ju ara wọn lọ àwọn kan fi falẹ̀ tí wọn ò lákàkún nípa rẹ̀ tó jẹ́ wípé omi ṣẹ̀ṣẹ̀ á bẹ̀rẹ̀ sí gba tẹ̀yìn wọ ìgbín wọn lẹ́nu àwọn kan sì wà tí ó jẹ́ pé wọ́n tètè pa kìtì mọ́ra tí wọ́n tètè yá a já kúò tí wọ́n já kúò lára tí wọ́n sì ti gbógun tì í nígbà tí àwọn kan tí wọ́n ń wo ọ̀rọ̀ COVID-19 tí wọ́n ń ta yín gbà náà wọ́n ń dọ̀wọ́ kẹ̀ lásìkò ìgbà tó yẹ kí wọ́n rí i wípé wọ́n gbé ìgbésẹ̀ láti gbógun tì í wọ́n ní pé torí náà ńkọ́ ẹ̀ ní sọ pé bóyá àwọn orílẹ̀-èdè kan gbọ́dọ̀ wọ orílẹ̀-èdè yìí tàbí jáde kúrò lásìkò yìí wọ́n ní òfin kò ní lè ṣe kíni kò ní lè work kò ní lè ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí o tí ẹ fi ojú sọ̀nà fún àwọn àjọ tó ń rí sí ètò ìlera lágbàáláyé World Health Organization àjọ WHO no wọ́n dúró tán lórí ọ̀rọ̀ yìí wọ́n ní Indonesia o ọ̀rọ̀ tẹ́ ń sọ àlọ́ lásán àlọ́ alápàgbè àlọ́ alápàmọ́ ní kìí ṣe alápàgbè ká mọ̀ tán ra wa jẹ àlọ́ lásán lè ń pa ẹgbàgbé ẹ̀ Southern African countries wọ́n ní gbogbo yín náà tẹ́ ẹ dúró tán lórí ọ̀rọ̀ yìí bákan náà wọ́n ní ẹ wo ọ̀rọ̀ yìí òfútù fẹ́ tẹ̀ ni o Asia àti òníkan káwọn kan máa ń sọ pé lọ́wọ́ yìí àwọn palẹ̀ ní èyí tó jẹ́ pé wọ́n ń wo orílẹ̀-èdè Nàìjíríà náà kó máa wo àwọn ìlú kan wọ́n ní Nàìjíríà àti mọ́kè odògùn káfáráwó tó já nítorí pé apakítí mọ́ra nípa ọ̀rọ̀ COVID-19 agbógun tì í ẹ wo orílẹ̀-èdè 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣakọ ni wọ́n ń sọ àsọ̀rẹ́gì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn tí ó fèsì ti fèsì ẹ̀yin ará ilé ẹ kú tẹ́ǹpà ìfọkànbalẹ̀ ẹ fẹ́ rìnrìn àjò ẹ lọ́ọ̀rẹ́ ẹ bọ̀ọ̀rẹ́ inú wọlé Vanguard ló wà láàárọ̀ tòní Ọláyẹmí Àkànní kìlọ̀ tó ní. bùkátà Ọlọ́run o nínú ìdílé Independent mo ṣe wá ibẹ̀ ni mo ti rí àtẹ̀síta ìròyìn yìí níbi tí olùrìn ti jẹ́ kó di mọ̀ pé ìyẹn ni ọgbà tọmọ kọ́ńlá kan gbòógì tó wà ní ìpínlẹ̀ Plateau tó jìnnà sí Jọ́ọ̀sì tí í ṣe olú ìpínlẹ̀ ọ̀hún lọ́mà sọ́dẹ̀ pé láàánú òde àwọn tó jẹ́ oníwà jàǹdùkú wọ́n mà tún ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọlu ọgbà tọmọ kọ́ wọn ṣùgbọ́n látàrí ìgbáradì àti ìdúródédé àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé wọ́n wà ní ọgbà tọmọ kọ́ yọ ní ó ní wọn rọ́wọ́ mú o kódà gbogbo ìgbìyànjú wọn ló forí ṣọ́pọ̀n kódà takòtakò làwọn méjì ọ̀tá bọ́ọ̀lì tọ́jọ́ fi ń léra wọn ọ̀dùtọ́ náà tó fi léde wọ́n ṣàlàyé pé àwọn oníwà jàǹdùkú ọ̀hún wọ́n ní gbogbo ìgbìyànjú láti gbà lérò láti lè rí pé àwọn tó wà nínú ìyẹn ọgbà tọmọkọ́ tí wọ́n ti ń jí ẹ̀ṣẹ̀ wọn bẹ́ẹ̀ ó ní wọ́n fẹ́ dá gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lè rí pé wọ́n kọlu ọgbà tọmọkọ́ yìí láti lè rí pé wọ́n tú àwọn èèyàn wọn tó jọjọ́ níwọ̀ dáràn wọ́n tú wọn sílẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn wọ́n fi jẹ́ ọ̀sọ́ nímọ̀ pé ó mà forí sọ́pọ̀ àwọn oníròyìn jẹ́ kó nímọ̀ pé àwọn asapá lásìkò tí ìṣẹ̀lẹ̀ òun látàrí ìròyìn láti àwọn ohun táwọn rí pé ó ṣẹlẹ̀ yìí láti lè kàn sí ẹni tó jẹ́ agbẹnusọ gba tọmọkọ́ wọn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ wò gbogbo àtàwọn fi ń pè láti kàn sí wọn ní lọ́wọ́ wọn ní kò sí ẹ̀ láǹfààní rárá láti bá wọn sọ̀rọ̀ mo ní ẹ̀yin oníròyìn ẹ̀ ṣe báyìí ẹ̀yin bomi sẹ́nu ẹ̀ tún ló máa fẹ́ náà wọn kújú àwọn oníwà jàǹdùkú lọ́wọ́lọ́wọ́ láti lè rí pẹ́sẹ́ wọn ò ṣe ọrọ̀ àṣeyọrí òsì fún wọn láti lè kọlu ọgbà tọmọ abẹ́tú lọ́dún náà pẹ̀lú bá ṣe kojú wọn lọ́kọ́sẹ́ báyìí sọ̀rọ̀ ó ní ẹ̀wò gbogbo ìjọ àwọn láti rí pé ó bá wọn sọ̀rọ̀ nílọ́ o kò tí ì láǹfààní láti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó dímọ̀ wípé gbogbo ìgbìyànjú wọn àti ìsapá wọn nílọ́ kò ṣeé ṣe kódà èyí mú ìbẹ̀rù bójú bá ọ̀pọ̀lọpọ̀ olùgbé àwọn agbègbè ìpínlẹ̀ ọ̀hún tó wà ní agbègbè tíṣẹ̀lẹ̀ tíṣẹ̀ kódà àwọn tó fẹ́ lọ ilé ìjọsìn lọ́wọ́ rọ̀lẹ́ láti lọ ṣàwọn ọkọ̀ tó mú méjì tàbí tó fẹ́ jáde wọ́n ní lọ́wọ́ wọn ò lè jáde tiẹ̀ lọ́ fìdí mọ́lé látàrí pé àwọn arábí wọ́n tún yà wọ̀lù ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ṣiṣẹ́ ìyẹn náà gba tọmọkọ yìí wọn ò jẹ́ kí àwọn oníwà jàǹdùkú ọ̀hún kí wọ́n kọ lọ gba tọmọkọ náà ẹgbẹ́ ìròyìn ọ̀hún ẹlẹ́sìn àtẹ̀síta ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ló sòdò sí. ọlọ́mọkànnì fada ọlọ́mọta continental ọmọwé ni ọmọ ntẹ̀síwájú akọ́ni tó kádàrá bọ́lọ́nà bàbí ṣe kádàrá rẹ̀ ká tó ṣe ní dédé ìṣíbí láàárọ̀ tìtù nínú ìwé ìròyìn Vanguard náà ni mo tún rìn lọ ni mo gbà lọ báyìí tí mo tún lọ fa ògidì ìgbòyìn jáde tó wù etí gbọ́ jẹjẹ́ mọ̀ pé ààrẹ Muhammadu Buhari ni wọ́n dúró tán báyìí lásìkò yìí nínú ìwé ìròyìn níbi tí ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti múmú láyà àwọn dòdòdò àwọn náà ti sunrun mẹ́ta tọmọkùnrin sùn wọ́n sùn káàkiri báyìí wọ́n ronú nípa ìpolongo bọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń polongo pòkìkí káàkiri pé ebi mọ̀ ń pa àwọn o àní pé ààrẹ Muhammadu Buhari tún ru ọ̀rọ̀ wò nípa àwọn gbogbo oúnjẹ yìí náà wọ́n wá gbàgbọ́n dòsọ̀ gbọ́gán ni wọ́n ya gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n ya pé gbogbo àwọn mẹ́jọ bàjẹ́ ní ọgbà iléèwé gíga fáfitì gbogbo tí wọ́n rí sí ọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ òun ọ̀gbìn tó jẹ́ pé ojúṣe tí wọ́n lò wọ́n ní ó yẹ ìwà wọ̀rọ̀ kan fi ṣàdá o ọ̀rọ̀ yìí ló délẹ̀ yìí báyìí ó dà tó wò báyìí ọmọ irin
wo kí ló dé kí láti ṣe sọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ yìí lórílẹ̀‐èdè nàìjíríà ebi ọ̀pàpàlà tí ń pa àwọn ènìyàn ṣeré tó pọ̀lọpọ̀ ń sòfè nínú ooru yéè ó ti ń pọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà tí àwọn ti kún àìmọye lẹ́tà táwọn ń gba àìmọye ìwé táwọn ń gbọ́ lójoojúmọ́ àìmọye òkú aláìṣẹ̀ ní títì kì í ṣe méjì tó pa wọn kì í ṣe boko haram ebi ló rán lómi lọ́rùn o wọ́n ní pé tó torí náà ńkọ́ ọ̀nà wo látún gbà báyìí tó ń jẹ́ òfin sùn wá bọ̀ tó ń jẹ́ òfin rọjọmọ lórílẹ̀‐èdè nàìjíríà tọ́pọ̀lọpọ̀ onímọ̀ polongo ebi ń pa wọn mọ́ o wọ́n ní pé ẹjọ́ àwọn ń bẹ̀yìn ní gbogbo ẹ̀yin àgbà ọ̀jọ̀gbọ́n onímọ̀ tẹ́ ẹ mọ̀ nípa bá a ṣe lè ṣe ọ̀gbìn oúnjẹ kó kárí kó kalẹ̀ kó kákó tẹ́ ẹ nímọ̀ nípa gbogbo àsìkò tó ń jẹ́ lọ́lọ́kan òjọ̀kan tó lè ṣẹyọ dáadáa àsìkò tá a gbin gbàgùdá tá a gbin àgìdá tá a gbin márù tá a gbin iṣu tá a gbin òtílí tá a gbin ṣẹ̀yìn tá a gbin kòkòndó oríṣiríṣi ẹwà lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní pé àsìkò tó ń jẹ wọn yóò mọ jáde tí yóò mọ sùn wá bọ̀ ẹ forí korí ẹ̀yin ẹ̀ tẹ́ ẹ wà ń pò ẹ ṣàánú àwọn ẹ má jẹ́ kórúkọ àwọn kó bàjẹ́ lábẹ́ ètò ìṣàkóso àwọn o torí náà kí la ṣe tọrọ yóò fi dayọ̀ nípa tó ń jẹ tó ń wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà àwọn bẹ́ẹ̀ ni o wọ́n wá ní kinní kan tún rèé o tó jẹ́ pé tó ń kọ àwọn lóminú àní pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tilẹ̀ òkèèrè tó wá jọ wá lójú tó fẹ́ máa gbàràdá lọ́wọ́ alára àti wa nílẹ̀ yìí sẹ́ a kì í lẹ́ni ní mọ̀sán ká tún máa mú kíkan kí ó dé tá a lọ́kàn lé tá a tún fẹ́ máa fi ọwọ́ fágbọ̀nsẹ̀ wọ́n ní pé kò pọ́n wa lé tó lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó ń tòkèèrè wá tá a wá ń gbé gẹ́gẹ́ tá a ń gbé gẹ́gẹ́ yìí wọ́n lóúnjẹ tiwa ló yẹ kó máa jọ wá lójú o torí náà ẹ wá wọ́rọ̀ kọ́ fi ṣàdá gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ iléèwé tó ń rí sí ọ̀rọ̀ ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun ẹ má jẹ́ kórúkọ bàjẹ́ nínú lábẹ́ ìṣàkóso tàwọn o tó ń jẹ́ bá ti tán o tó ń jẹ́ bá ti kú ònú ìṣẹ́ báyìí ìṣebùṣe nù o ẹ ṣàánú àwọn o ẹ má jẹ́ kí nǹkan dojúrú bí ẹsẹ̀ tẹ́lọ̀ àwọn ń bẹ̀ yín ni o ààrẹ Muhammadu Buhari ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ohun rẹlẹ̀ ní o ìdọ̀bálẹ̀ nìkan ni ò nínú ṣùgbọ́n ẹ mọ̀ pé ìfẹ́ gidi ni wọ́n fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn wọn láàárọ̀ ti tòní kò sínú ìwé méjì tẹ́ ti bá a pàdé ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ti tòní ni o ààrẹ Muhammadu Buhari wọ́n fi hàn wá wọ́n fi ń yí wa wọ́n jí wọ́n yí wa pé sẹ́ẹ̀ ìfẹ́ yín ń bẹ lọ́kàn mi. bùkátà ọlọ́run o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ Èdùmàrè tó dé bá wa ṣe tòwúrọ̀ tó lágbára ọlọ́run tọ́lá kò ní bá wa nínú ìdààmú ẹ má bá gbé tó wá tó dápá kejì tó pàdé wa bákan náà ìyẹn fún ìjìnlẹ̀ inú ìwé ìròyìn bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ́tìnì wa lówùúrọ̀ tòní Kẹ́mi Ọ̀jẹ̀dìran ló bá gbé sókè gbé sílẹ̀ láì gbàgbé Sodiq Akínbólú tó gbọ́ àsórí ẹ̀rọ ayélujára tẹ fún wa kẹtẹkẹtẹ ẹ̀yẹ lólùfẹ́ kan nínú adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ àmọ́ lórí láì gbàgbé kí wa adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ yín láṣẹ Èdùmàrè tó ṣe pò ní bàjẹ́ kò ní rẹ̀yìn àmì Ọlọ́run títí wàá dìbò àtàwọn àlọ́ fún àtìpàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ́tẹ́ tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ́tẹ́ tí sí wa ní tùǹgbà